لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين دا بالدعاء حبيب الملايين ركن الصفا مدير لمركز حبيب الملايين ركن الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين دا بالدعاء حبيب الملايين ركن الصفا مدير لمركز حبيب الملايين ركن الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين دا بالدعاء حبيب الملايين ركن الصفا مدير لمركز حبيب الملايين ركن الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين دا بالدعاء حبيب الملايين ركن الصفا مدير لمركز حبيب الملايين ركن الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين دا بالدعاء حبيب الملايين ركن الصفا مدير لمركز حبيب الملايين ركن الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين دا بالدعاء حبيب الملايين ركن الصفا مدير لمركز حبيب الملايين ركن الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين دا بالدعاء حبيب الملايين ركن الصفا مدير لمركز حبيب الملايين ركن الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين دا بالدعاء حبيب الملايين ركن الصفا مدير لمركز حبيب الملايين ركن الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية mímọ̀ kárí ayé al-allamatu sudani maulana sheikh adam abdullah al-alori ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá wọn àtàwọn arúgbó méjèèjì tí wọ́n ṣe mímọ̀ kalẹ̀ àtàwọn tí wọ́n bí maulana sheikh adam kọ́lọ́n kó bá kẹ́ ogun wọn lápapọ̀ àti àwọn ọmọ kéwúre tí wọ́n ti lọ.
ṣe tẹ́ bá ti sọ̀rọ̀ markaz ẹ wá mímọ̀ sí ọ̀dọ̀ markaz tẹ́ bá ti sọ̀rọ̀ markaz ẹ wá ọ̀rọ̀ ẹ̀sìn tó jinlẹ̀ tó jindò kẹ́ wá síbẹ̀ ẹ̀sìn yẹn wá gbọ́dọ̀ jẹ́ kẹ́ gbàgbé nǹkan tó ń lọ láyé ẹ gbọ́dọ̀ máa rìn pẹ̀lú gbogbo nǹkan tí máa ń lọ láyé. ẹ̀kọ́ àfẹ́kọ́ ń bẹ̀ kọ́nà kò járe pẹ́sà. alhamdulillah wa salatu wa salam ala ashrafi rasulillah sallallahu alaihi wasallam sayyidina muhammad bin abdullah akramakumullah wa ala alihi wa sahbihi wa man wala. anakumullah. nǹkan méjì ni anakumullah sa. Israeli pẹ̀lú Amẹ́ríkà ẹgbẹ́ kan, anakumullah. Amẹ́ríkà pẹ̀lú Iran ẹgbẹ́ kan. ní àwọn ẹgbẹ́ tí wọ́n mú téèyàn ó wà mú ní kọ̀ọ̀kan yìí, anakumullah sa. Israeli ń ti Amẹ́ríkà anakumullah sa. láti gbogbo ibi tó fẹ́ face anakumullah sa. tóun fẹ́ gbalẹ̀ débẹ̀, naam. Amẹ́ríkà ló ń lò. àkọ́kọ́ nìyẹn. akramakumullah sa. Amẹ́ríkà yìí jagun kó win ní ẹ̀rí. Amẹ́ríkà ò jagun kó win ní ẹ̀rí. kò win ní ẹ̀rí. akramakumullah sa. wọ́n lè rí example ẹyọ kankan mú wá fún mi anakumullah. pé ogun yìí tí Amẹ́ríkà wọ̀ ó win. akramakumullah sa. Israeli ló ní kóhun expand minan Nil ilal Furat, akramakumullah. gbogbo bí tí Ànábì Ibrahim rìn alayhi salatu wassalam. òun gbọ́dọ̀ gbà. anakumullah. so Ànábì Ibrahim jáde láti Iraq anakumullah. níjọ́ tí ó jáde ìlú kan tó ń pè ní Ur, naam. ibẹ̀ ló ti jáde. inni muhajirun ila rabbi sayahdin. so yóò jáde yẹn òun ni òun pẹ̀lú ìyàwó ẹ̀ anakumullah sa. Sára wọ́n jáde wọ́n tọ́ títí wọ́n wá sí Mọ́sárì. anakumullah sa. Mọ́sárì náà ti fún ní Hajar tó bí Ismail. akramakumullah sa. so ó padà kúrò ń bẹ̀ ó wá lọ fá tó fi dé pápá Fáránà. akramakumullah. ìyẹn wà nù Báíbù. anakumullah sa. pápá Fáránà yẹn ibẹ̀ ni ilẹ̀ tí ó padà wá di ibi tá a mọ̀ sí tó padà di ilẹ̀ Ísírẹ́lì lénìí. akramakumullah sa. ibẹ̀ ni Philistine. anakumullah. so ilẹ̀ Philistine tó wà yìí àwọn Palestinian ló nílùú wọn. Palestinian dẹ̀ ní láti lẹ̀ wá wọ́n ń pa àwọn kan ní Fenakiyun, akramakumullah sa. wọ́n ń pe àwọn kan ní Carthaginian. anakumullah sa. àwọn méjèèjì àwọn ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ yìí.
ilẹ̀ tá à ń wí àwọn ará méjèèjì bẹ́ẹ̀ ni Carthaginian and Phoenicians so ọ̀dọ̀ wọn ni àràfi lárúbáwá ti jáde akramakumullah tá a mọ̀ sí alif bá ta akramakumullah alif bá ta yẹn náà ni gbogbo ayé wa ń lò lénìí Allahu akbar wọ́n ń pè ní alphabet alif bẹ́ẹ̀tẹ̀ akramakumullah kò sédè tó fẹ́ fi pé alphabet tó yàtọ̀ sí ntawí Allahu akbar so àwọn Palestinians wọ̀nyí èyàn ó bá pé èdè lárúbáwá yẹn òun ni wọ́n ń lò ni wọ́n ti ń lò tipẹ́ akramakumullah wàá bá ní tí wọ́n pè Bethlehem Beitulaham akramakumullah ó ní Bethlehem Bethlehem beitu ni bet lehem òun náà ni lahamu òun ni laham. akramakumullah so èèyàn wàá bá oríṣiríṣi àwọn ààyè akramakumullah àtìlú akramakumullah ní orúkọ yẹn akramakumullah nígbà tá Ànábì Ibrahim débẹ̀ tó fẹ́ tíkú dé ìyàwó kú ó ra ilẹ̀ lọ́dọ̀ Philistinians ni naam tí wọ́n ó fi sin ìyàwó ìyàwó ẹ̀ rẹ̀ nígbà tí èsì ilé rẹ̀ ìgbà tí èsè lẹ̀ èyàn ò ní rà kò ní rà á. akramakumullah so ó wá di pé wọ́n gbogbo orú ibẹ̀ yẹn wọ́n ń pè ní Khalil Galili akramakumullah ṣé akramakumullah bẹ́ẹ̀ ni sà ìyànà Ibrahim nani nígbà tó rà tán ó rà á naam àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ naam gẹ́gẹ́ bí ẹni pé ó wà ní agbègbè yẹn gẹ́gẹ́ bí ẹni pé ó wà ń bẹ̀. akramakumullah nǹkan ẹyọkan náà la change àti kha àti ga Khalil àti Galili Allahu akbar so ìyẹn ó wá di pé àwọn tá à ń pè ní Israeli lénìí naam Jews ọ̀tọ̀ akramakumullah Israeli ọ̀tọ̀ akramakumullah Jews Yehudi nìyẹn naam so Yehudi àwọn ni wọ́n wá àwọn wọ́n ń gbé bẹ̀ Ànábì Ibrahim ló bí Isahak alayhi salatu wassalam Isahak ló bí Yakub akramakumullah Yakubu ló bí àwọn ọmọ 12 akramakumullah àwọn ọmọ 12 tó dẹ̀ bí àwọn ni wọ́n òun ló rìnrìn òru ni wọ́n fi ń pè ní Israel akramakumullah òun ló rìnrìn òru ni wọ́n fi ń pè ní Israel akramakumullah àwọn ọmọ ẹ̀ yìí ni wọ́n ń pè ní Bani Israel àwọn márùn-ún àwọn márùn-ún ìyẹn bẹ́ẹ̀ níbi kì má gbàgbé mo ti èmi abala lè ń ṣí àkàn pàdé ni abala lè ń ṣí àkàn pàdé ni agenda wọn wípé gbogbo bí àwọn fẹ́ gba ilẹ̀ láti nail láti so nail àwọn tán wá ń pera wọn ní Israel ní ìsìn naam Zionist ni wọ́n Zionist Sohuyuni Sohuyuni yẹn akramakumullah wọ́n lájẹ̀ndà
wọ́n bá ro tíra kan wà tó ń pè ní al-protocolatu soyoniya. So inú tíra yẹn gbogbo nǹkan tí wọ́n tò wípé àwọn gbọ́dọ̀ jẹ gàba lé lórí. akramakumullah. táwọn bá ti jẹ gàba lé lórí àwọn ó jẹ gàba lórí ayé. Ó wà nù gbogbo ohun tí òun ṣe tí wọ́n ó gbà. Bẹ́ẹ̀ ni. Kó má gbé wa lọ jìnnà. akramakumullah. In tó wà ń bẹ nìyẹn. bẹ́ẹ̀ ni sá. So àwọn náà wá láwọn eléyìí àwọn Zionist yìí àwọn ni British padà fún nílẹ̀ ló gbà wọ́n láyè níbẹ̀ yẹn pé ẹ kó wọn wá sí ìlú yìí ẹ máa sọ̀kalẹ̀ síbẹ̀ ẹ gbalé lọ́dọ̀ àwọn nílé ẹ gbalẹ̀ lọ́dọ̀ àwọn tó nílẹ̀. Àwọn ni wọ́n ní agenda minal furat ila nil. wọ́n fẹ́ máa expand káàkiri. Bẹ́ẹ̀ni. akramakumullah sá. pé gbogbo bí tánàbí Ibrahim rìn làwọn fẹ́ gbà padà. akramakumullah sá. wọ́n ti gbàgbé pé ayé ti kúrò ní sovereignty ó ti wà fún ìlú kọ̀ọ̀kan ẹ lè lọ já bá wọn kẹ́ gbà wọn kẹ́ gbà kò possible. à ń bèèlè ìrọ̀lẹ́ fẹ́ fi gbà kódà nínú òfin Nàìjíríà gan tí kóòtù lè lò àbí tí kóòtù máa ń lò tí àwọn bá ti wà lórí ilẹ̀ kan tí ó rẹ ni challenge ẹ̀ tó bá fi lo ọdún 10 gbogbo nǹkan tó bá ṣe sórí ilẹ̀ yẹn tiẹ̀ ni. tó kàn débi ilẹ̀ kan lódìdí ọdún 10 tí wọ́n sọ pé kí lẹ́ ń ṣe ń bẹ̀ yẹn tí ò rẹ ni sọ bẹ́ẹ̀. tí ò rẹ ni sọ bẹ́ẹ̀. ó ti di tiẹ̀. ilẹ̀ ti di tiẹ̀. kò wá dìde pé ìbò ló wà lọ́dún 10 yẹn o lè gbà padà ìyẹn bẹ́ẹ̀ so bó ti rí nìyẹn. bí bẹ́ẹ̀ bá ti jókòó tí yín bàbá àwọn nǹkan máa ń bí nǹkan ni ẹ ti kọ́kọ́ sọ fún wa pé méjì ló pín sí Israel àti Amẹ́ríkà lápá kan. Israel ń lo Amẹ́ríkà. bẹ́ẹ̀ ni sà. so Amẹ́ríkà àti Iran apá kan. ó ti wá di Iran àti Amẹ́ríkà. akramakumullah ibẹ̀ yẹn ni ojú ọ̀rọ̀ sà. ibẹ̀ yẹn lójú ọ̀rọ̀. naam. Iran àti Amẹ́ríkà yìí Amẹ́ríkà ń gba ìjà Israeli jà. ok sà. ṣé kò rí bí yà sí ibi tí Israeli bá sọ fún yí pé nǹkan báyìí ni kò ṣe òun ló máa tẹ̀lé. mo fi ní Amẹ́ríkà ò wọ ogun kan rí kó jẹjà yóò yà dojú kúrò Amẹ́ríkà wọ Vietnam àìmọye sójà Amẹ́ríkà ni wọ́n pa. ṣé Amẹ́ríkà win ní ogun yẹn ni pẹ̀lú tìjú àti kíní ló fi kúrò ńbẹ̀ ìyẹn ni. Amẹ́ríkà wọ èyí tí ó tètè yé wa tí ó bọ́ sí nísìn Amẹ́ríkà wọ Afghanistan ó kàn dàlú yẹn rú ni kò win ní ogun bẹ̀. Amẹ́ríkà wọ Iraq àwọn fẹ́ fún wọn democracy ni àwọn fẹ́ ṣe ni kò win ní ibẹ̀. bí ìlú yẹn ṣe létò tó lówó tó wọ́n kàn gbọ́n owó bẹ̀ wọ́n bà ètò bẹ̀ jẹ́ pátápátá. Amẹ́ríkà wọ Libya
Kai. kò rí win, ó padà jáde ńbẹ̀ ni. Amẹ́ríkà lọ Somalia, kò rí win, ó padà jáde ńbẹ̀ ni. Allah. So gbogbo ìlú wọ̀nyí kò jẹ́ ìlú mọ́, La ilaha illallah. bí ahoro ni. Èèyàn wá padà ó wá di pé oríṣiríṣi ń ṣẹlẹ̀ tó ń dìde láti ìlú yẹn, kò síjọba La ilaha illallah. mọ́. Ó ti di pé àwọn mílíṣíà ló wà, Wọ́n dètò wọn rú. wọ́n da ètò wọn rú. Allahu Akbar. Gbogbo nǹkan tá à ń rí nísìn, Boko Haram, kìíní kan Haram, result ẹ̀ nìyẹn. Allahu Akbar. So Akramakumullah. Amẹ́ríkà ò rí wí. Akramakumullah. Iran wá yàtọ̀. Ìdí tí Iran fi yàtọ̀ ni pé láti ilẹ̀ wá, Naam. Iran èyí ṣèlú téèyàn lè wọ̀ Okay, sir. tí ó win ní ogun ẹ̀. Allahu Akbar. Kò ń ṣèlú téèyàn lè dájú ogun kọ tó lọ. Rárá, ìṣèlú tẹ̀yìn lè wọ́n wọ̀ pọ̀ tí ó jáde Allahu free. Akbar. kò lè jáde free. Allahu Akbar. Tó bá ti wọ bẹ̀ Tó bá ti wọ́ bẹ̀, ó wọ́n ga òní. Akramakumullah. Ọlọ́run ló mọ̀ ṣe é bẹ́ẹ̀. Allahu Akbar. Wàláhì Ọlọ́run ló mọ̀ ṣe é bẹ́ẹ̀. Iran, èdè wọn èdè Persia ni, Naam. wọn èyí ṣe Lárúbáwá. Now àwọn ni wọ́n ní ilẹ̀ dé tó fi dé Baghdad. Èdè wọn ni Baghdad. Akramakumullah. Baghdad òun ló di Baghdad. Terkibu masjid. Anakumullah. So bílẹ̀ yẹn ṣe wà òkè, so kò ń ṣe bí tó lè wọ̀, so máa pọ́n kè ní tó àbó máa kò ṣe. Àwọn aráàlú náà sì mọ bí ìlú wọn ti rí, wọ́n mọ bí wọ́n ti ń rìn. Anakumullah. Náà ló fi ń jẹ́ Ọlọ́run ló dìídì ṣe bẹ́ẹ̀. Ló ṣe bẹ́ẹ̀. Àyà kan ní nínú ayatullah. Allahu Akbar. So ní ìsìn ìránù yìí àwa gbà yìí pé gbogbo èèyàn mọ̀ pé tí àwọn bá ń wá ṣíà, ibi tán pọ̀ jù sí Anakumullah. ìránù ni. Akramakumullah. ìránù mùsùlùmí sì ni wọ́n, yàtọ̀ sí nǹkan téèyàn bá kà inú tírà ó kù kó rí. Mo débẹ̀ rí sí mo rí wọn. Akramakumullah. Kì í ṣe pé wọ́n ń pìtàn ẹ̀ fún mi o. Kò ń ṣe pé wọ́n lé lẹ̀lẹ́ ń kó. Mo débẹ̀. Akramakumullah. Ó sì kọjá ọ̀rọ̀ nù tírà nìkan. Mo kọjá ọ̀rọ̀ nù tírà. Mo sì mọ báwo náà ti rí. Mi ìpẹ́ ń bẹ̀ o. Mi lò ju ọ̀sẹ̀ mẹ́ta lọ. Akramakumullah. Àmọ́ tí mi bá débì kan, màá study ẹ̀. Akramakumullah. So mo lọ káàkiri. Kì í ṣe Tehran ni mo nìkan ṣo ni mo dé sí. Mo lọ Mashhad, mo lọ Qum, Akramakumullah. mo ṣá káàkiri ṣá. Láwọn ìlú nínú Iran yìí. Bẹ́ẹ̀ni. Akramakumullah. Wọ́n ń gbé mi kiri. Anakumullah. Ìjọba wọn náà ló ń gbé mi kiri o. Allahu Akbar. Allahu Akbar. Ìyẹn ò ní kí n di ṣíà. Àwọn tó ń pè mí pé ṣíà ni mí. Problem tí wọ́n nìyẹn. Ṣé ṣíà ò kí n ṣe mùsùlùmí? But ìyẹn ò sọ pé àkídà ṣíà kí n gbà. But mo lè rí àwọn nǹkan kan tó dáa
níbi madhabi fikihi wọn kí n mú Allahu Akbar. kí n lò ó Bẹ́ẹ̀ni. ẹ̀sìn sì gbà á láàyè bẹ́ẹ̀. So àwọn nǹkan tí mo lè. Odindi tún nìyẹn náà sà. Níbi ọ̀rọ̀ Amẹ́ríkà àti Iran náà wà rí. Gẹ́gẹ́ bí ẹ ti sọ fún wa tá a sì rí bẹ́ẹ̀ pé Israel ní ń ti Amẹ́ríkà pé ó ń ti gọ́gàn pé báwa ṣe báyìí. Wọ́n wá jálu spiritual leader wọn nígbà tí wọ́n attack wọn. Òun wá fayélẹ̀ láti bí ó ti lọ bí oṣù 4 ní ìsinsí 5. So wọ́n wá sin sà. Naam. Wọ́n rò pé strategy tí Israel fẹ́ lò pẹ̀lú Amẹ́ríkà táwọn bá ti mú olórí yẹn balẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe láwọn ìlú káàkiri táwọn bá ti mú olórí yẹn balẹ̀ àwọn ohun ìní àwọn ò rí bẹ́ẹ̀ gbà ètò ìlú yẹn máa dàrú. Àwọn ọmọ yẹn pé ìjọta Amẹ́ríkà di 250 years tó ní civilization tó establish ààrẹ. Iran ti wà ní 500 years civilization. Allah. Ọ̀nà jìn. Wọ́n lajú tààrà ni. Ọ̀nà jìn. Àwọn tí wá létò tiwọn. Kí létò yẹn ni pé kìí ṣe àwọn máa gba tẹ bá pawó lórí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa dúró pé kíní kan báwo la ṣe yan olórí mi ẹ̀ ń pa olórí yẹn ẹni tó ti fẹ́ take over lẹ́sẹ̀kẹsẹ̀. Ìzámọ́ta mi ná sayyidun kọ́ mọ̀ sayyidun. So náà àwọn aríkú màsà. Ẹsẹ̀kẹsẹ̀. La ilaha illallah. Ètò yẹn ti wà ńlẹ̀. Ètò yẹn ti wà ńlẹ̀. Then àwọn sójà wọn ní dúró do lórí kan. La ilaha illallah. Ètò yẹn ti wà. Kó ṣe fún wọn ní ọ̀dà pé ẹ ṣe nǹkan báyìí. Kó ṣe fún wọn ní ọ̀dà pé ẹ ṣe nǹkan báyìí. Káì. Báwọn bá ṣe kíní ẹ máa rí. Wọ́n taharaka lẹ́ẹ̀kan náà. Taharuku tó ní agbára. Allahu Akbar. So wọ́n èyí ṣe ìlú kan rẹ̀ pé ó yẹ ipa olórí wọn tètò bẹ bá ti dàrú a máa wá ṣe kíní Siglalu khairati ẹ̀. Allahu Akbar. wọ́n èyí ṣe bẹ́ẹ̀. Wọ́n pa Ali Khamenei. Bẹ́ẹ̀ni sà. Ali Khamenei yẹn òun ní gbákejì Khomeini nígbà tí Khomeini dé 1979 ní wọ́n tájẹ́tì bọ́ǹbù yẹn February 28. inú ilé tó wà. La ilaha illallah. Òun ìyàwó ẹ̀ La hawla wala quwwata illa ọmọ kékeré gbogbo wọn kàn pa wọn. La ilaha illallah. Wọ́n ṣẹ́múlẹ̀ kan náà. Ẹ̀dẹ̀rí àwọn tí ó fẹ́ tí wọ́n jẹ́ intelligence Iran Náà. wọ́n ti sọ fún Khamenei wípé wọ́n á fẹ́ strike ẹ̀ o. Allahu Akbar. Wọ́n á fẹ́ strike ẹ̀. So kọ́ wá ṣe kíní yẹn kó wá túra kó sá kò sá. La ilaha illallah. Kò sá. Ẹni tó bá yẹ pé nǹkan ló fẹ́ ṣe nìyẹn tó bá fẹ́ pa nǹkan pa òun kóun wá sá kóun fi ọmọ àwọn ìlú òun lẹ̀. Allahu Akbar. Kò ní rí bẹ́ẹ̀. La nara al-qatla subbatan iza ma ra'ati wa amirun wa salulu. Allahu Akbar. So bọ́n ṣe nìyẹn. Akramakumullah. Òun náà fi pa ìyàwó àwọn ọmọ ẹ̀
ó wá kú ọmọ ẹ̀ kan akramakumullah. òun ló succeed Naam. ìyẹn ni Mujtaba Anakumullah. Mujtaba Khamenei Akramakumullah. so òun ló take over lẹ́sẹ̀kẹsẹ̀ Naam. Gẹ́gẹ́ bí ètò tó ti wà ńlẹ̀. gẹ́gẹ́ bí ètò tó ti wà nílẹ̀ Allahu Akbar. so wọ́n wá ń ṣe láti gbà yẹn láti awwal Ramadan Anakumullah. a ṣe hajj Bẹ́ẹ̀ni sá. hajj tán Bẹ́ẹ̀ni sá. a bọ́ sí Muharram Akramakumullah. Muharram láwa yìí Bẹ́ẹ̀ni sá. ìgbà yẹn náà ṣẹ̀ṣẹ̀ wá pé ok àwọn fẹ́ sìn Naam. a fẹ́ sìn gbogbo oníranran ìlú Naam. ló lọbẹ̀ ni wọ́n lọ pay homage Bẹ́ẹ̀ni sá. níbi òkú ẹ̀ Akramakumullah. àtà tó fi mọ́ Saudi Allahu Akbar. Amẹ́ríkà àti Israel nìkan ni ò lọ ìlú mi lọ Nàìjíríà ò lọ but gbogbo ìlú tó kù àwọn European kìíní ni gbogbo wọn lọ èèyàn ò lè expect wípé bó bá kú bẹ́yìn bó ṣe máa rí ni Allahu Akbar. so ó fi hàn yí pé èèyàn gbọ́dọ̀ bomi tútù sí wọn lára àti s'Amẹ́ríkà náà lára Allahu Akbar. nǹkan tó ń ròyìn pé tó bá ti ó ti tán nìyẹn Àwọn ti ṣe wọ́n kẹ́mú nìyẹn. rárá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí i pé àṣà wọn tún pe ìfẹ́ ìlú yẹn Allahu Akbar. sí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ni Allahu Akbar. so Akramakumullah. ó ṣe rí nìyẹn. Kí Ọlọ́run kí ó jẹ́ àríyìn pẹ́sà níbi àwọn ẹ̀kọ́ àwọn nǹkan tá a tún wá rí tó yẹ gẹ́gẹ́ bí àwọn ọmọ kéékèèké ká fi kẹ́kọ̀ọ́ ní Islam. Àwọn aráàlú wọ́n ń protest, wọ́n gbé black card, gbogbo tá a ṣà ń sọ ní alqisos alqisos. Nínú Islam gbígbẹ̀san sójú ọ̀nà ni. Ojú ọ̀nà ni o. Akramakumullah. Ojú ọ̀nà ni. Anakumullah. Wa fil qisasi hayatun. Allahu Akbar. Ẹgbẹ́ alágbájá ṣẹ̀mí, mo yáfi ẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ yíyáfi o. Kò sí nǹkan tó ń jẹ́ yíyáfi. Ẹni tó bá ti mọ̀ọ́mọ̀ ṣe nǹkan. Bá mú àyà ẹ̀. Minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Walakum fil qisasi hayatun ya ulil albab. Ó bá gbọ́n. Káì. Fil qisasi hayatun. Ìṣẹ̀mí ń bẹ ń bẹ fún ẹ. Allahu Akbar. Níbi kò gbẹ̀san. ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. Bóyá látara bẹ́ẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run. Allahu Akbar. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى. Ọlọ́run ṣe lọ́ranyàn lé wa lórí ni. Tán bá pààyàn lọ́dọ̀ ẹ pa padà. الحر بالحر. Ọmọlúàbí ẹ fi mú ọmọlúàbí. والعبد بالعبد. Ẹrú ẹ fi mú ẹrú. والأنثى بالأنثى. Obìnrin ẹ fi gbẹ̀san pẹ̀lú obìnrin. فمن أوفي له من أخيه شيء. Àmọ́ tó bá lo ṣàmójúkúrò. فاتباع بالمعروف. Àmójúkúrò tó ṣe yẹn ẹni tó ṣàmójúkúrò fún kó fi dáadáa tẹ̀lé nǹkan tó fẹ́ ṣe. وأداء إليه بإحسان. Ó sì ṣe dáadáa padà sí ẹ. ذلك تخفيف من ربكم ورحمة. Ìyẹn ni Ọlọ́run ó gbé fúyẹ́.
Allahu akbar. ìkẹ́sì ni. Allahu akbar. فمن اهتدى بعد ذلك ẹni tó bá tún wá kọjá àlà lẹ́yìn ìgbà yẹn فله عذاب أليم. ìyà ẹlẹ́tẹ̀ lérò ń bẹ fún. áyà ni Akramakumullah. àwa ni kan máa gbẹ̀san. Ojú ọ̀nà ni. Ojú ọ̀nà ni o. Tọrẹ lómi náà tá a bá tún la aṣàmójúkúrò fún àgbákò ọwọ́ ẹ̀ náà ó tún lè má stop ẹ̀. kò ní stọ́ọ̀pù. Allahu akbar. àfi ká fi rin kó irin. irin kan ó sì tẹ̀. Allahu akbar. ọlọ́run jẹ́ kí á yọ̀ lọ́pẹ́. àmín. ọ̀rọ̀ kan ti jáde ní abẹ́ ọ̀rọ̀ níbi wípé Amẹ́ríkà kì í máa kógun jà nígbà kí wọ́n jẹjà. Kí làwọn àmì téèyàn ò rí téèyàn fi mọ̀ pé wọ́n bá kógun jà lóye wọ́n jẹjà. Wọ́n máa da àlàáfíà rú, wọ́n máa da ọrọ̀ ajé rú, wọ́n da ètò rú. Kí làwọn nǹkan tá a máa rí tá a fi máa mọ̀ pé wọ́n jẹjà ilé ìgbà ìjàmbá rí. nǹkan tá à ń rí náà la fi mọ̀ pé wọ́n jẹjà. Irun tán fẹ́ jẹ́ ó ṣe kẹ́mù yẹn tí ò bá ti ṣe kẹ́mù tí ń rú. tó tún wá dáná fìtínà míì Akramakumullah. Ẹni tí wọ́n bá jẹjà rẹ̀ kò ní gbé apá kò ní gbẹ́sẹ̀ mọ́ kò ní rí kankan ṣe mọ́. ìlú yẹn ó dàrú ni. Allahu akbar. Akramakumullah. èèyàn ó sì rápèjúwe. náà bá ń wo Libya àwọn ọmọ Libya níjọ́ tí Gaddafi wà Náà. ayé dá fún wọn ìrọ̀rùn wà fún La wọn. hawla wala quwwata illa billah. àmọ́ níjọ́ náà ti bàjẹ́ wọ́n ti pa Gaddafi Allahu akbar. kò sétò ń bẹ̀ mọ́. Wọ́n kàn ń ṣẹ̀mí yàtúyàtú ni. torí kálukú wá dé pé wọ́n ń scramble fún La ilaha illallah. pé èmi ní jẹ olórí èmi ní jẹ olórí èmi ní jẹ olórí ó wá dàlú yẹn rú. Allahu akbar. Eku òkè bí eku máa ń bẹ̀. kò sétò mọ́. Ọlọ́run ni a rí bàbá pẹ́. Ní àìpẹ́ ìkọ̀pẹ́kọ̀pẹ́ lásìkò yìí, agbóró bọ́ǹbù kan tó dáhùn nílẹ̀ Haúsá tí wọ́n ní wọ́n sun gbogbo kan bẹ́ẹ̀. Wọ́n wá ní Amẹ́ríkà ló fi bọ́ǹbù wọn ránṣẹ́ tí wọ́n sì ń kí mùsùlùmí lọ ní pé kẹ́ ẹ ṣọ́ra yín. Àwọn kìrìsìtẹ́nì tó jọmọ ìyá wọn, àwọn kìrìsìtẹ́nì wá bọ́ta ń jọ pé Ọlọ́run ṣeun, àwọn sọ fẹ́yìn mùsùlùmí gbé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn Amẹ́ríkà ń bọ̀ wá gbèjà wọn. Àwọn máa ń retí Amẹ́ríkà pé kí wọ́n tètè mọ̀ bọ̀ wá kí wọ́n pa mùsùlùmí rẹ́. orí kírísítẹ́nì ọ̀hún ni ò pé kò sí mọ nǹkan tó ń sọ. Allahu akbar. wọ́n fẹ́ kógun jàlú ẹ̀ ó wá ń pèèyàn láti ta pé ẹ̀yin ará àta ẹ wá kógun jàlú yìí. báwo ni wọ́n ṣe ń kógun jàlú ẹ̀. Ogun ò kí ń yọ tútù lẹ̀ kó yọ gbígbẹ́ lẹ̀. kò lè bọ́ bẹ́ẹ̀ o. Allahu akbar. Ǹjẹ́ ń bẹ́nu plan Amẹ́ríkà sà, wọ́n ní wọ́n kó físà kọ̀ wá gan pé gbogbo kìrìsìtẹ́nì ni wọ́n kọ́ kó kú. irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. ìjọ tí ìbò 1993 tí wọ́n ń pariwo wọ́n fi mú Abíọ́lá mímú Abíọ́lá tán mú Abíọ́lá yẹn وأن العزلة أهون من النفاق. sórí kéèyàn pọ́n rẹ̀ kó yẹra fáwọn èèyàn ó rọrùn أهون من ó النفاق. fúyẹ́ ju kéèyàn máa ṣe Allahu akbar. nífàkù lọ. الله أكبر. Kí wọ́n lọ dájókòó síbì kan. Ó Bẹ́ẹ̀ni. dájú kí wọ́n máa wá ṣẹnu chọ́chọ́chọ́ kiri kó máa wọ̀yí káàkiri lọ. bẹ́ẹ̀ni وكلما كبرت gbogbo ìgbà tó bá ti ستدرك dàgbà أن لنفسك عليك حقا. ó máa mọ̀ pé ara rẹ̀ ó lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́dọ̀ ẹ̀. Allahu akbar. وأنه لا داعي لكل هذا الإرهاق. lórí kó wá kó rẹ̀ sí wàhálà kó kó nǹkan sọ́rùn ara ẹ̀. داعي لها. kò sí pèpè fún yẹn.
ارتبكت مسالك الحياة ojú ọ̀nà téèyàn fẹ́ tọ̀ láyé yìí ارتبكت ó dájú وأصبح الحق باطلا ó wá di pé òótọ́ irọ́ di òótọ́ òótọ́ di irọ́ irọ́ dòótọ́ olóòótọ́ ni ó wá donírọ́ bẹ́ẹ̀ ni والكذب صدقا la hawla wala quwwata illa òpùrọ́ wà irọ́ yóò di pé kí ni أصبح الصدق كذبا والكذب صدقا irọ́ di òótọ́ òótọ́ di irọ́ أصبحت الأمانة خيانة la hawla wala quwwata illa ó gbá mẹ́rin fún yàn pé trust ni mo trust lágbájá yìí trust tó ń wí yẹn ó di khiyana والخيانة أمانة khiyana tó wá ń wí lọ́dọ̀ wọn ó máa di pé ẹni tó bá ti ní khiyana yẹn òun ló lámánà ó gbé mílìkì fún ọ báyìí orí ẹ̀ sì di ó ti wá dá lúnsàlẹ̀ ìwọ sì wá ń wo pé mílìkì sì fún àti ó ti mú tán. لا تبحث عن قيمتك في أعين الناس má béèrè bá máa wádìí báwo ló ṣe rí lọ́dọ̀ àwọn èèyàn بل ابحث عنها في ضميرك la hawla wala inú quwwata ọkàn illa ẹ inú conscience ẹ ni kò wá sí فإذا ارتاح الضمير tí ọkàn ẹ bá ti balẹ̀ ارتفع المقام mọ̀kọ́ọ̀mù ẹ ga Allahu akbar وإذا عرفت قيمة نفسك tó bá fẹ́ mọ̀ wọn ara ẹ فإذا عرفت قيمة tó bá mọ̀ نفسك iye ara ẹ فلن يضرك ما يقال nǹkan tí kálukú ń wí kò tiẹ̀ lè ní ẹ́ lára Allahu akbar mo mọ̀ wọn ara mi tí wọ́n bá wù wọ́n kàn wí kájá gbó nísìn kó máa gbó bàálù lókè ọ̀fun rẹ̀ ó ṣé já gbogbo ajá tó bá gbó ló fẹ́ lẹ́kùbá kó di táwọn fowó rà بعض الناس يرمون أخطاءهم على الدنيا ọ̀pọ̀lọpọ̀ èèyàn mistake tán bá ṣe ayé ni wọ́n máa ń pè ayé ní báyé ṣe gbà ní ثم يقولون wọ́n máa ń pè الدنيا تغيرت ayé yìí tiẹ̀ ti yí padà والحقيقة أن الدنيا لم تتغير èyí tó dóòótọ́ ọbẹ̀ ni pé ayé ò yí إنما القلوب والأخلاق والمبادئ هي التي تغيرت la hawla wala quwwata illa ìwà والقلوب àwọn ọkàn والمبادئ àwọn kílẹ̀ principles هي التي تغيرت òun ló yí padà principle táwọn kan ń hù òun ló yí padà ìwà tí wọ́n ń hù òun ló yí padà ọkàn wọn òun ló yí padà akramakumullah ليس الطريق لمن سبق kìí ṣe ni tẹ́jìjọ́ rìn tó sá eré tó gbáwájú ló já sí pé òun ló mọ̀nà إنما الطريق لمن صدق Allah ẹni tó bá rìn ojú ọ̀nà yìí tó bá lò kìí ṣe pé ó ń rí ná lọ́dọ̀ ẹ ló jẹ́ ó dúró kìí ṣe pé ó ń rí lò lọ́dọ̀ ẹ ló jẹ́ ó dúró maslaha nafsiyya àti ẹ tó bá ṣẹ́kù lọ́dọ̀ ẹ òun ló fẹ́ lò بل الوفاء الحقيقي من يبقى معك في كل الظروف la hawla wala quwwata ẹni tó bá lè dúró tí ẹ ń gbogbo ojú pọ̀nà تكذب má ṣojú méjì ولا تأمن لهم في غيب قول má gba ọ̀rọ̀ wọn gbọ́ tó o bá sí ń bẹ̀ فقولهم مسائل والمصائب وصولهم مسائل والمصائب rọ́rọ̀ tó ń sọ yẹn mùsíbà lọ̀rọ̀ tí wọ́n ń sọ Allahu akbar ìṣesí wọn mùsíbà ni رحمكم الله àlékún gẹ̀ kó máa bá bàbá Maulana Sheikh Adam bismillahi kul huwallah الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. bàbá Mawlana Sheikh Mudirul Markaz ìṣọ́ Ọlọ́run ní gbogbo ìgbà, àrànṣe ní gbogbo ìgbà, ìfọ̀kànbalẹ̀ tẹ̀mí àti tara kọ́lọ́n kó má fìfì ilẹ̀ láyé albarka ọlá nabi wa Muhammad. laqad ja'akum li ilafi ma'uzatan suratul ikhlas.